ábírú kí wàá lélẹ́yìí ọkùnrin yìí gún ìkejì ẹ̀ nígò pa nítorí ìrẹsì. arákùnrin kan ló ti gún ìkejì rẹ̀ nígò pa ní agbègbè ọ̀gọ́njà ní sápẹ́lẹ̀ tó wà ní ìpínlẹ̀ delta. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní kùtù òwúrọ̀ ọjọ́ ọdún tuntun tí í ṣe ọjọ́ kìíní inú oṣù kìíní ọdún 2025. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, ọkùnrin ọ̀hún ló ṣekú pa ìkejì rẹ̀ látàrí wípé wọ́n ń jà sí ìrẹsì tó jẹ́ oúnjẹ ọdún tuntun. àwọn méjèèjì ní gbọ́nmi-sí omi-ò-tó wà láàrin wọn kó tó di wípé wọ́n sọ ọ́ dìjà tí wọ́n yọwọ́ ẹ̀ṣẹ́ síra wọn. àfúrásì ọ̀hún ló mú ìgò tó sì gún olóògbé ní àìmọye ìgbà tí olóògbé náà sì ń pọ̀kàkà ikú kó tó di wípé àwọn ikọ̀ fìjìláńtẹ́ gbé lọ sí ilé ìwòsàn kó tó padà gbẹ́mìí mì ní ilé ìwòsàn ọ̀hún. wọ́n ti gbé òkú arákùnrin ọ̀hún lọ sí ilé ìgbókùúsí báyìí. títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn ikọ̀ fìjìláńtẹ́ náà kọ̀ jálẹ̀ láti fi orúkọ olóògbé àti orúkọ àfúrásì náà léde. alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta sp bright edafẹ́ náà kò sì tí ì gbé aago rẹ̀ láti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ báyìí. shakirat arówólò nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére